Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣe ọjọ́ Thursday, June 4 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tayọ̀ mọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanra yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́, ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú. Tẹ́ bá jí lówùúrọ̀ ọjọ́ tòní, ọ̀rọ̀ iṣẹ́ yín náà ló máa wà ní ọkàn àyà yín báyìí. Ọ̀rọ̀ àṣeyọrí iṣẹ́ yín ló máa wà lọ́kàn àyà yín, tó sì jẹ́ pọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa feel relief pẹ̀lú every task tó wà lọ́rùn yín láti bíjọ́ mẹ́ta, tó sì jẹ́ pé busy tẹ́ máa busy lénìí kò lè fi bẹ́ẹ̀ lágbára ju bó ṣe yẹ lọ. Látàrí pọ́jọ́ tòní ẹ máa rí dùnú, ẹ máa ráyọ̀ látara iṣẹ́ yín dáadáa. Ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní gan ìbáṣepọ̀ yín àti àwọn ọ̀rẹ́ yín ó máa dùn á lárinrin, dàbí ìgbà pé ẹjọ́ ń ṣàjọyọ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ni, ó sì jẹ́ pé ẹ máa rí dùnú gidi gan. Ẹ máa ráyọ̀ látọ̀dọ̀ àwọn tó ṣe pé wọ́n jẹ́ ọ̀rẹ́, wọ́n jẹ́ alásùnmọ́ yín lọ́jọ́ tòní. Ẹ máa ráwọn èèyàn dúró tì yín, ẹ máa ráwọn èèyàn support yín dáadáa lọ́jọ́ tòní, tó ṣe pé gbogbo nǹkan tó bá ṣe fún yín lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ẹ máa tún ní lọ́kàn láti appreciate wọn dáadáa ní ọjọ́ ti tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín, tíṣẹ́ máa lọ bó ṣe yẹ kó lọ, tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú, tí ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín tá dára. Iye owó náà àti wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Aago 11 kù ìṣẹ́jú 5 láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 5 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ gold sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé ìbáṣepọ̀ yín àti àwọn èèyàn tó súnmọ́ yín á dùn alárinrin. Ó ṣe é ṣe kọ́pọ̀lọpọ̀ yín gan kí ẹ gbàlejò látọ̀nà jíjìn lọ́jọ́ tòní, tàbí kí ó ṣe é pé ẹ̀yin fúnra lára yín ẹ máa tún rìnrìn àjò láti ibìkan sí ibìkan lọ́jọ́ tòní, tí ìrìn àjò yá sí ìbèrè tí a báyọ̀ tàbí ìdùnnú fún yín. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí, tó ṣe é pé ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ó ṣe é ṣe kí àwọn iṣẹ́ tuntun kan kí ó wọlé fún yín, tàbí kẹ́ fẹ́ máa ṣe àwọn àtúnṣe kan lórí iṣẹ́ yín. Ọjọ́ tó ṣe é pé iṣẹ́ yín máa lọ dáadáa ló jẹ́, tó ṣe é pé ẹ máa realize àwọn kankan pé ó dàbí pé tí bá tún ṣiṣẹ́ mi báyìí ọ̀nà á tún da yàtọ̀, á tún wà òkè yàtọ̀, tó ṣe é pé ọwọ́ ìrọ̀lẹ́ ẹ máa fẹ́ fi falẹ̀ mọ́ṣẹ́ dáadáa ni. Látòwúrọ̀ títí di bí ọwọ́ ọ̀sán ó ṣe é ṣe kí ẹ busy pẹ̀lú àwọn kan míì. Ẹ lè busy nípa ń pé ẹ̀ ń wá ìmọ̀ kún ìmọ̀, àbí nípa ń pé ẹ̀ ní ìrìn àjò káàkiri, àbí nípa ń pé ẹ̀ ń ṣàwọn àtúnṣe kan nínú ìgbésí ayé yín. Ṣùgbọ́n àsìkò oríire ló jẹ́ fún yín, tó ṣe é pé gbogbo nǹkan máa lọ sòsé, iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yín náà lọ bó ṣe yẹ kó lọ, kò tiẹ̀ ní sí wàhálà, kò ní sí ìdààmú rárá. Ire ogun á wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú, tó ṣe é pé ẹ lè rí àwọn nǹkan tó ṣe é pé ó lè mú kí iṣẹ́ yín gan kó yí padà lọ́jọ́ tòní. Aago 1 kọjá ìṣẹ́jú 5 ní ọ̀sán sí aago 3 kọjá 20 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, lọ́jọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó tayọ ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe é pé ẹ máa wọ̀ àwọn ọ̀wà kan tó ṣe é pé á bí kí ẹ rí àǹfààní òjijì, àǹfààní tẹ́ ò rò kàn rárá, ó ṣe é ṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní. Ẹ fúnra lára yín nǹkan kan lè sọ sí yín lọ́kàn lójijì pé lágbájá ó yá ṣe báyìí, ẹ tẹ̀lé nǹkan yẹn. Tẹ́ bá tẹ̀lé ó ṣe é ṣe kí nǹkan yẹn kó fare wọlé fún yín, kó bí àánú fún yín, kó bí fọkànbalẹ̀ fún yín dáadáa. Ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní gan sì rí, ó ṣe é ṣe kẹ́ ríre gbámú látọ̀nà jíjìn. Igi ọ̀nà jíjìn igi tẹ́ ẹ̀ tí ẹ rò kàn láti ibì kankan ó ṣe é ṣe kó wọlé fún yín dáadáa ní ọjọ́ tòní. Lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe gbogbo nǹkan tẹ́ ń lé á tó yín lọ́wọ́, ohun tẹ́ ẹ̀ expect á tó yín lọ́wọ́. Ìròyìn ayọ̀ látọ̀nà jíjìn á wọlé fún yín, nǹkan tẹ́ ẹ̀ expect rárá àti tẹ́ ẹ̀ expect á wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní, tí gbogbo á lọ sòsè, tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 3 kọjá 20 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tó dára lọ́jọ́ yìí jẹ́ o, ọjọ́ oríire lọ́jọ́ yìí jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín àwọn èèyàn tó lólùfẹ́ yín á dàbí ìgbà pé ẹ tún ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ni, ẹ gbà pé ọkọ yín ṣẹ̀ṣẹ̀ fẹ́ yín gan ni lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín máa dùn, alárinrin á wọnú ara dáadáa títí di ọwọ́ àṣálẹ́ ọjọ́ tòní. Feelings yín máa lékè nkà fúnra yín, tó ṣe é pé àwọn ìjíròrò tẹ́ bá ní gan ṣe é ṣe kó jẹ́ tó ṣe é pé bí dàgbàsókè fún ìbáṣepọ̀ yín méjèèjì. Ọjọ́ tòní ọjọ́ olólùfẹ́ ló jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí, ẹ fi bó lólùfẹ́ ṣe, ẹ fi bẹ́bí ẹ fi bára ṣe lọ́jọ́ tòní, kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Tẹ́ bá lọ bí iṣẹ́ á lọ sòsé, ẹ̀yin àtẹnitẹ́jọ partner papọ̀ nínú business gbogbo á lọ dáadáa, kò ní sí issue. Ẹ̀yin àtọ̀gá yín gan ìbáṣepọ̀ yín máa wọnú ara dáadáa, kódà títí di ọwọ́ àṣálẹ́ ọjọ́ tòní kò sí wàhálà rárá. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yín náà á dùn alárinrin lénìí. Ire owó náà wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ deep pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín
láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ lọ́jọ́ tòní náà jẹ́ fún yín o. Kò sí wàhálà kankan rárá lọ́jọ́ tòní fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Àwọn akitiyan tẹ́ ń ṣe látijọ́ yìí á rọlẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Kò ní fi bẹ́ẹ̀ sí ìṣù rẹpẹtẹ, kódà àlàáfíà àtúntayọ̀ lọ́jọ́ tòní fẹ́yìn tó ṣe pé ẹ̀ ń go through àwọn àìlera kan látijọ́ mẹ́ta. Àlàáfíà tayọ̀ dáadáa lọ́jọ́ tòní. Ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ó ṣeéṣe kí ẹ̀yin àti olólùfẹ́ yín kẹ́ láǹfààní àti bára ṣe dáadáa lọ́wọ́ ìrọ̀lẹ́ máṣálẹ́ ọjọ́ tòní tí ìbáṣepọ̀ yín á sì wọnú ara dáadáa. Tádàbí ìgbà pé gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ látijọ́ mẹ́ta nínú family nínú relationship yín gbogbo ẹ̀ abẹ́ sì die down tẹ máa rí solution sí tí ìbáṣepọ̀ yín máa dùn tá lárinrin dáadáa ní ọjọ́ tòní. Kódà ẹ máa let's go àwọn kankan lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Àwọn yìí bí ìgbà pé wò jẹ́ ń foríjì jẹ́ ràn lọ́wọ́ jẹ́ ń ṣe gbá fún jẹ́ ń ṣàwọ́ fún lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ tẹ bá fálẹ̀ mọ́ṣẹ́. Iye wá wọlé fún yín dáadáa lẹ́ni relationship yín náà lọ dáadáa lẹ́ni. Aago 7 ní àṣálẹ́ sí aago 9:05 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ góòdù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́. Ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́. Ọjọ́ tó ṣe pé ẹ máa wà very creative. Ẹ máa rí àwọn kankan tó ṣe pé ẹ máa ṣe ní ibi iṣẹ́ tó ṣe pé ó ṣeéṣe kí ó bíire fún yín lójijì rí opportunity láti ibi tó jìnnà ó ṣeéṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní o. Ibi iṣẹ́ lè wọlé fún yín lọ́jọ́ tòní. Níbi iṣẹ́ kíṣẹ́ tẹ̀ ń ṣe ẹ máa rí àǹfààní òjijì jẹ lọ́jọ́ tòní. Támúnú yín dùn támáyọ̀ yín kún. Ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ ti tòní gan ó jásìkò tí ó ṣe pé ẹ máa fẹ́ busy pẹ̀lú àwọn àǹfààní tó wọlé. Iṣẹ́ tuntun lè wọlé lójijì fún yín. Iṣẹ́ tẹ́ tí ń ro kàn látijọ́ mẹ́ta ó lè wọlé lójijì fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí ní ọjọ́ ti tòní. Tó sì jẹ́ pé a fẹ́ keep yín busy díẹ̀ tó ṣe pé ẹ máa fẹ́ máa lo creativity yín. Ọpọlọ yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní. Àwọn èèyàn á gbá ti yín dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ ṣe ń pilẹ̀ kan bẹ́ẹ̀ ṣe ń ṣe nǹkan lọ́jọ́ tòní á jẹ́ èyí tó ṣe pé á tẹ́ àwọn èèyàn lọ́rùn. Ẹ máa jẹ́ ògo lọ́jọ́ tòní táwọn èèyàn máa gbádùn yín púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ̀yin gan fúnra yín àwọn nǹkan tó tẹ́ yín lọ́rùn lẹ́ẹ̀ máa ṣe. Ìrọ̀rùn lẹ́ẹ̀ máa fi ṣe àwọn nǹkan yín lọ́jọ́ tòní kò ní múnira dé rárá. Ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ló kàn ṣeéṣe kí ẹ fẹ́ busy díẹ̀ pẹ̀lú àwọn 1 or 2 tó ṣe pé ó wọlé fún yín bí iṣẹ́ lọ́jọ́ ti tòní. Gbogbo á lọ sòsì relationship yín á lọ dáadáa. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà wọlé fún yín lọ́jọ́ tòní. Aago 9:05 ní àṣálẹ́ sí aago 11:10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ góòdù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ láàrin àti family tó sì jẹ́ pọ́wọ́ ọ̀lẹ́ ọjọ́ tòní. Ẹ máa rí dùnú ẹ máa rí ayọ̀ dáadáa ẹ máa rí ìdùnnú lọ́jọ́ tòní. Látàárọ̀ títí di bí ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ ó ṣeéṣe kí ìjíròrò tó pọ̀ kó wáyé láàrin àti mọ̀lẹ́bí. Bóyá ẹ̀yin ọjọ́ àwọn kankan ni bóyá ẹ̀ ń falẹ̀ mọ́ bẹ́ẹ̀ fẹ́ plan àwọn kankan ni àwọn kan yẹn lè fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tó ṣe pé a fẹ́ gba táìmù yín díẹ̀ lọ́jọ́ tòní ṣùgbọ́n tọ́wọ́ ìrọ̀lẹ́ ẹ máa rí àǹfààní àti gbójútó ti yín gan-an ẹ máa rí nǹkan ọ̀dùn ẹ máa rí nǹkan ayọ̀ níbi iṣẹ́ àti níbikíbi. Àwọn ọmọ yín gan amúnú yín dùn wọ́n máa yọ yín kún lọ́jọ́ tòní. Ọjọ́ tó ṣe é pọpọlọ yín máa jí pépé ọjọ́ tó ṣe é pé àwọn nǹkan tó dàbí pressure àtijọ́ mẹ́ta á rọlẹ̀ dáadáa tí ò ní sí wàhálà tí ò ní sí ìdààmú mọ́. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín gan agúnrégé. Ìbáṣepọ̀ yín àti àwọn tó jẹ́ family gan á wọnú ara dáadáa lọ́jọ́ ti tòní. Ire ọ̀nà jíjìn wà fún yín oníràwọ̀ Libra lọ́jọ́ tòní o. Ire ọ̀nà jíjìn wà fún yín lọ́jọ́ tòní. Ire òjijì tẹ́ ẹ̀ tí ẹ̀rọ kan ibi tẹ́ ẹ̀ expect sí rárá ẹ máa rí àǹfààní láti bẹ̀ ní ọjọ́ tòní. Ó wá ṣeéṣe kó jẹ́ wọ̀rọ̀ lọ́jọ́ tòní làǹfààní yìí máa wọlé fún yín. Ẹ ṣe prayer dáadáa àǹfààní tẹ́ ẹ̀rọ kan láti ilẹ̀ òkèrè. Ìròyìn ayọ̀ tẹ́ ẹ̀rọ kan láti ilẹ̀ òkèrè támúnú yín dùn támáyọ̀ yín kún tánu omijé ojú yín kúrò ẹ pray fún dáadáa lọ́jọ́ tòní kó wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa ráyè mójútó nǹkan tó ṣe kókó fún yín láti mójútó lásìkò yìí dáadáa. Ire á wọlé fún yín lọ́jọ́ tòní. Iṣẹ́ náà á lọ dáadáa. Relationship yín á lọ bó ṣe yẹ kó lọ lénìí. Aago 5:10 ní ìrọ̀lẹ́ sí aago 6:10 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ tòní. Ọjọ́ tó dùn ọjọ́ tó lárinrin ló jẹ́. Ọjọ́ tó ṣe pé ìfọ̀rọ̀wérọ̀ láàrin àtàwọn èèyàn ó máa já gere dáadáa tí gbogbo nǹkan máa lọ sòsé láàrin yín. Ọpọlọ yín á jí pépé idea máa sọ̀kalẹ̀ sí yín lọ́pọlọ idea àti inspiration yẹn túbọ̀ máa lò. A ti sọ eléyìí náà lánàá tẹ́lẹ̀ ẹ tún mú lò lọ́jọ́ tòní torí àwọn ọpọlọ yẹn àwọn kan yẹn sì máa sọ̀kalẹ̀ sí yín lọ́pọlọ dáadáa lọ́jọ́ tòní. Ẹ wá jìnnà sí argument pátápátá pẹ̀lú èèyàn. Ẹ free ara yín dáadáa pẹ̀lú àwọn èèyàn lọ́jọ́ tòní. Ẹ má báyàn jà ẹ má báyàn fa fàǹfà rárá lọ́jọ́ tòní. Ẹ free ara yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ bá àwọn èèyàn jíròrò lọ́nà tó ṣe pé ó lè gbà ràn yín lọ́wọ́. Tẹ bá rẹ́ni tó ṣe pé ẹ ti ń wò fojúsùn pé lágbájá ní bá sọ kíní ìbúyọ máa help mi ó lè help yín lọ́jọ́ tòní. Ẹ lè bá sọ kò sí wàhálà kò sí ìdààmú. Kọ́ tẹ fẹ́ béèrè lọ́wọ́ èèyàn lọ́jọ́ tòní ẹ lè béèrè kò sí problem kò sí wàhálà. Ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á wọnú ara tá gúnrégé dáadáa. Ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ìbáṣepọ̀ yín àti mọ̀lẹ́bí á wọnú ara. Àwọn èèyàn tó ṣe é bó dàbí ìgbà pé wọn bá yín ṣe tẹ́lẹ̀ nù family gan wá fẹ́ bá yín ṣe. Àwọn tí wọn bá yín ṣe láyìíká yín wá fẹ́ bá yín ṣe. Ìrẹ́pọ̀ máa wà láàrin èèyàn àtàwọn èèyàn lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní kò ní sí wàhálà rárá.
ilé yín àgbàlẹ̀ fún àlàáfíà, àgbàlẹ̀ fún rọrùn. Ẹ̀yin fúnra lára yín gan tí èèyàn kan bá ti ṣẹ̀yìn nínú ilé, á ṣe bí ìgbà bí kẹ́kọ̀ọ́ tiẹ̀ foríjì, kẹ́kọ̀ọ́ tiẹ̀ dá sí lára. Ẹ̀yin fúnra yín gan bí kẹ́ wá àtúnṣe, bí kẹ́ wá àlàáfíà ló máa rí lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Tẹ́ bá lọ bí iṣẹ́ gan, iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ peacefully. Ire owó á wọlé fún yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín á dùn alárinrin. Aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹ̀ ń fojú sùn pé nǹkan yìí mo fẹ́ rí ṣe láṣeyọrí, nǹkan tí mo ti náwó lé lórí mo fẹ́ try best mi kí n ṣàṣeyọrí lórí ẹ̀, ó ṣe é ṣe kẹ́ ṣàṣeyọrí lórí ẹ̀ lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní sì yọ tó ṣe pé ìbáṣepọ̀ yín àti àwọn tó jà bí ẹ̀gbọ́n bí àbúrò àwọn alásùnmọ́ yín lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní á wọnú ara púpọ̀. Ìbáṣepọ̀ yín á dùn alárinrin dáadáa lọ́jọ́ tòní. Ìfọ̀rọ̀wérọ̀ kan lè wáyé láàrin èèyàn àti wọn lọ́jọ́ tòní. Bóyá nǹkan kan tẹ́ tí ń wá láti sọ fún wọn látijọ́ mẹ́ta àbí nǹkan kan tẹ́ tí ń nídìí wọn fún látijọ́ yóò ṣe é ṣe kí wọ́n help yín lé lórí lọ́jọ́ tòní. Àwọn èèyàn máa fẹ́ yẹ ọpọlọ yín lò lọ́wọ́ lọ́jọ́ tòní. Wọ́n á fẹ́ kẹ́ fún àwọn aláìdíà lọ́jọ́ tòní. Ẹ fún wọn ó dára bẹ́ẹ̀. Wọ́n rí pé ẹ kájú òṣùwọ̀n láti fún wọn lámọ̀ràn. Wọ́n lọ́ fi wá bá yín, ẹ rí dájú pé ẹ fún wọn lámọ̀ràn náà. Ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe é pé ó dára kí ẹ fi gbájúmọ́ṣẹ́ kẹ́lẹ́ rán àǹfààní àtòrí ẹgbàá mọ́. Àwọn kọ̀ọ̀kan wà tẹ́ tí ń kówó lé lórí látijọ́ mẹ́ta tẹ́ ń wò pé kẹ́ tiẹ̀ ṣàṣeyọrí lórí ẹ̀, kí owó tẹ́ tiẹ̀ kówó lé lórí kó tiẹ̀ fò ná, kẹ́ tiẹ̀ ráwọn kan tí ẹ̀ ń fẹ́ rà ẹ̀ kẹ́ tiẹ̀ rí wọn rà. Ó ṣe é ṣe kí ẹ rí gbogbo rẹ̀ ṣe lọ́jọ́ tòní. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ tẹ́ bá ti fálẹ̀ mọ́ṣẹ́ ẹ máa ríre gbámú dáadáa, ẹ máa rí dùnú, ẹ máa rí ayọ̀ dáadáa lọ́jọ́ ti tòní. Nǹkan tẹ́ tí ń ṣe látijọ́ mẹ́ta ó ṣe é ṣe kẹ́ ráṣeyọrí ṣe lọ́jọ́ tòní lé lórí. Àwọn bùkátà tó wà níwájú yìí ó ṣe é ṣe kẹ́ rí owó tó ṣe é pa tó yín gbọ́ bùkátà náà ní ọjọ́ ti tòní. Kò sí wàhálà, kò sí ìdààmú, gbogbo nǹkan á lọ sòsè lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yín á lọ dáadáa. Ire ó nà wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní, tí kọ́lọ̀ lime green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ló jẹ́, ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ló jẹ́, ọjọ́ ìdàgbàsókè ló jẹ́ fún yín pẹ̀lú. Ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí àǹfààní látara títẹpá mọ́ṣẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ máa rírí owó, iye owó òjijì máa wọlé fún yín látara akitiyan tẹ́ ẹ̀ ń ṣe. Gbogbo nǹkan tó dàbí àìlera látijọ́ mẹ́ta tó ń ṣẹlẹ̀ ó sì ṣe kí gbogbo ẹ̀kọ́ dédé parẹ́ lọ́jọ́ tòní. Tádàbí ìgbà pé mi máa fi pain nìkankan, ara mi máa wà òkè, bẹ́ẹ̀ ló máa rí fún yín lọ́jọ́ ti tòní. Ọjọ́ tòní ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́, ọjọ́ tó ṣe é pé àwọn ìyàlẹ́nu á ṣẹlẹ̀ látara títẹpá mọ́ṣẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ gbọ́dọ̀ lẹ́yìn fóònù ìdóni àbí fọ́ọ̀lù àdọ́là lórí ohunkóhun lọ́jọ́ tòní. Nǹkan tó bá ṣe kókó fún yín láti mójútó ẹ fálẹ̀ mọ́ lásìkò tó tọ́ àtàsìkò tó yẹ. Tẹ́ bá ṣe tẹpá mọ́ṣẹ́ sílẹ̀ lẹ̀ ṣe máa rí àǹfààní àtòrí gbámú sí. Nǹkan kan á ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tó ṣe ṣe kó bí ìpò padà rere nínú gbèsè ayé yín lásìkò kó transform life yín kó sọ ọ́ dọ̀tun. Ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní àwọn kọ̀ọ̀kan máa wà tó ṣe é pé máa níbi bùkátà tẹ́ fẹ́ mójútó tó sì jẹ́ pé ó ṣe ṣe kí ẹ rírí owó tẹ́ fi mójútó látàárọ̀ títí di bí ọwọ́ ọ̀sán mọ́wọ́lẹ́ ọjọ́ tòní. Ẹ máa bísí pẹ̀lú àwọn nǹkan tó wọlé fún yín lójijì bíi táàsì tó sì jẹ́ pé kí ọ̀lẹ́ tó lé ẹ máa rèrè ń jẹ dáadáa lé lórí tèrè ń jẹ èyí tó wòyà sí tó yín gbọ́ àwọn bùkátà tó ṣe é pé ẹ fẹ́ gbọ́ ní ọjọ́ ti tòní. Kò ní sí wàhálà, kò ní sí ìdààmú rárá lọ́jọ́ tòní. Gbogbo nǹkan á lọ sòsé, kódà àárín ẹ̀yin àti èèyàn tó jọmọ́ fámìlì yín gan á gún régé dáadáa lọ́jọ́ tòní. Ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ìbáṣepọ̀ yín máa lọ bó ṣe yẹ kó lọ, kò ní sí problem, kò ní sí wàhálà, iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, èrè owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 1 kù ogún ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kù ogún ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ló jẹ́, ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ló jẹ́. Ara yẹn yá gágá látòwúrọ̀ kùtù tó ṣe é pé ẹ ní clarity nípa àwọn nǹkan tẹ́ tí ń gbèrò láti ṣe tó ṣe é pé inú yín àdùn ayọ̀ yín á kún. Pàápàá lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ajé abúgbàjẹ́ gidi gan lọ́jọ́ tòní. Tẹ́ máa ríre dáadáa lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Lójijì báyìí nìkan máa yí padà, kódà látàárọ̀ títí di ọwọ́ ọ̀sán mọ́wọ́lẹ̀ tẹ́ bá ti ń fi mo dì bí gbà pé báwo lè ní ṣe fẹ́ lọ náà, kí ló fẹ́ ṣẹlẹ̀ lénìí náà. Lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ẹ máa ríre ìdùnnú, ẹ máa ríre ayọ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní tó ṣe é pé eléyìí máa jẹ́ kí mọ́tò yín ṣèǹjì pátápátá tí ọjọ́ tòní sì jọjọ́ tó ṣe é pé ẹ̀yin àti àwọn tó súnmọ́ yín bí olólùfẹ́ yín ìbáṣepọ̀ yín máa dùn alárinrin. Gbogbo nǹkan tó bá ń ṣe fún yín báyìí ló máa tẹ́ yín lọ́rùn lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ tó ṣe é pé gbọ́dọ̀ sáré láti fi wá ìpò padà fúnra yín. Ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní fókọ̀sì máa shift lórí ara ti yín gangan bí ìgbà pé jẹ́ ti ẹ̀ ṣe nǹkan tá bí káyé mi yí padà, jẹ́ ti ẹ̀ gbìyànjú láti transform life mi, ọ̀nà ó mo lè gbégbà tẹ́ máa ronú jinlẹ̀ nípa ibi tẹ́ ti ń bá bọ̀, ibi tẹ́ dé dúró àti ibi tẹ́ ń lọ bóyá fẹ́ dára. Future yìí yẹn gangan bẹ́ẹ̀ fẹ́ transform ẹ̀ máa wà lọ́kàn yín dáadáa lọ́jọ́ tòní. Ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Gbogbo ìgbésẹ̀ tẹ́ bá gbé lọ́jọ́ tòní ó ṣe ṣe kó ran ìgbésí ayé yín lọ́wọ́ dáadáa. Ẹ lè máa fẹ́ realize àwọn kankan nípa àwọn nǹkan tẹ́ ń ṣe nínú ìgbésí ayé yín lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Tẹ́ máa fẹ́ rò pé báyìí ni màá tún ṣe kí ní ìṣáta ni mo mọ̀ mi ìbá ti ṣe báyìí. Tẹ́ máa fẹ́ máa let's go àwọn kankan, tẹ́ máa fẹ́ máa free ara yín
lórí àwọn kankan ní ọjọ́ ti tòní. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yẹn á lọ dáadáa, ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú aago 6:30 láàárọ̀ sí aago 9:20 ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ lime yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ mi tí kì í rú Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ìfọ̀kànbalẹ̀, ọjọ́ ìrọ̀rùn ló jẹ́, ọjọ́ tó ṣe pé ẹ ra àwọn èèyàn dúró tì yín, ẹ ra àwọn èèyàn gbárùkù tì yín dáadáa tó jẹ́ pé iṣẹ́ yín á tún lọ bó ṣe yẹ kó lọ gan ni pẹ̀lú látòwúrọ̀ títí di bí ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́. Ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ lẹ́jọ́ wà, ẹ̀yin àtàwọn èèyàn lẹ́jọ́ máa bára ṣe kí chemistry yín máa wà òkè dáadáa lọ́jọ́ ti tòní tí ò ní sí wàhálà, tí ò ní sí láyèlò, tí ò ní sí ṣù rẹpẹtẹ. Àwọn èèyàn àtàwọn èèyàn máa gún régé. Ṣùgbọ́n tó bá ti ń di bí ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní, ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ máa feel spiritual bákan lọ́jọ́ tòní kó ṣe yín bí ìgbà bí kẹ́kọ̀ọ́ ti ẹ̀dá wà bí ìgbà bí kẹ́kọ̀ọ́ ti ẹ̀dá ṣe nǹkan yín. Ẹ máa fẹ́ yí apá kúrò lára àwọn bẹ́ẹ̀ ṣe ń plan pẹ̀lú ọ̀rẹ́ yín yẹn látàárọ̀, bẹ́ẹ̀ ṣe ń wọ̀ pé bóyá bẹ́ẹ̀ ṣe ń wà social yẹn látòwúrọ̀ ó ṣeéṣe kó fẹ́ yàtọ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Ẹ máa fẹ́ wà moody bákan wá dàbí ìgbà pé kẹ́ dá wà. Àsìkò tí nǹkan yẹn ń ṣe yín ó dára kẹ́ fi ṣe prayer, ó dára kẹ́ fi jókòó kẹ́ fi bẹ́ẹ̀ lọ́hùn ló dára jù. Èyí máa bí kí ẹ ní clarity nípa àwọn kankan nínú èròǹgbà ọkàn yín tó sì ṣeéṣe kó ràn gbèsè ayé yín lọ́wọ́ lásìkò yìí. Àsìkò ìjásìkò tó ṣe pé téèyàn bá ti ṣẹ̀yìn tẹ́lẹ̀ ẹ ní láti gbìyànjú láti foríjì àwọn ènìyàn tó ṣẹ̀yìn lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní kẹ́yìn gan free k'Olódùmarè k'Ọlọ́run bá kó lè gbọ́ ti yín lọ́jọ́ tòní. Ẹ má báyàn jẹ́, ẹ má báyàn fàfàǹfà lọ́jọ́ tòní. Ẹ má ti torí mood swing kẹ́ máa kanra mọ́yàn rárá lọ́jọ́ tòní kẹ́ kíyèsára. Àṣálẹ́ ọjọ́ tòní ò ń ṣọjọ́ tẹ́ lè fi ní ẹ̀rín èrú rárá, kò ń sọjọ́ tẹ́ lè fi sunú òkùnkùn rárá, kò dára rárá kẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ ti tòní. Ọjọ́ orí lọ́jọ́ tòní jẹ́ tẹ́ bá lè gbọ́ ìkìlọ̀ tí ẹ lè mú lò látòwúrọ̀ ọjọ́ tòní. Ẹ lè béèrè support ẹnikẹ́ni, ẹ lè béèrè ìrànlọ́wọ́ ẹnikẹ́ni lọ́jọ́ tòní, wọ́n á ràn yín lọ́wọ́, wọ́n á dúró tì yín bá ṣe pé yín àtàwọn èèyàn máa gún régé. Ṣùgbọ́n ìrọ̀lẹ́ ọjọ́ tòní ó dára kẹ́ fi dá wà, kó dára kẹ́ fi wà ń bí ariwo rárá. Iṣẹ́ wa lọ bó ṣe yẹ kó lọ, relationship yẹn á lọ dáadáa, iye owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú aago 9:20 ní àárọ̀ sí aago 11:05 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire ogbó ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.